Hello. Àwọn olórí láàfin àṣírí gbogbo wọn máa tú. Wọn ò rí bá ti ṣe, wọn ò rọ́nà gbégbà. Ọ̀rọ̀ Naomi ti fẹ́ pa wọ́n. Ibi tí wọ́n ti ń lépa Naomi káàkiri. Àánú yín ṣe mí. Ọlọ́run má jẹ́ kẹ́lòmíì kàn ronú pa rẹ̀. Torí by the time hypertension bá máa dé báyìí. Ẹ ti gbàgbé heart attack. Ẹ mọ bá heart attack ṣe máa ń ṣe wọ́n. Dẹ̀ ṣọ́ra. Owó tí mo ní mò ń ya yín o. Gbogbo ẹ̀yin owó jíjẹ ní ààfin. Naomi ò rí ti yín rò. Ẹ̀yin lẹ̀ ń lépa Naomi. Èmi ò mọ eléyìí tẹ̀ ń ṣe yìí o. Tẹ̀ ń lépa Naomi. Wọ́n bá pariwo wọ́n ní àwọn olórí. Wọ́n ní àwọn mostly wọ́n ní Maria. Ó lóun máa táṣìírí Naomi. Àṣírí Naomi òun ṣẹ̀fẹ̀ tú. Bí ti báwo. Ó ní kí gbogbo wọn gbọ́ òun fẹ́ táṣìírí Naomi. Kò sí ibi tí Naomi ti bí bẹ́tà kankan. Pé ó ń ṣeré ni o. Ó ń parọ́ ni o. Ó ń ṣe gbọ́n ṣàwọ̀ wọn àti kábíyèsí náà mọ ibi tí wọ́n dì sí o. Pé bàdé èèyàn ṣe máa sọ pé wọ́n bí bẹ́tà. Wọn ò pariwo ẹ̀ síta. Wọ́n bí bẹ́tà. Wọn ò jẹ́ kí anybody gbọ́. Wọ́n bí bẹ́tà. Wọn ò celebrate ẹ̀. Pé ìtumí pé kì í ṣe Naomi ò bí bẹ́tà pé àwọn èèyàn kan ń parọ́ ẹ̀. Pé àwọn máa táṣìírí ẹ̀ fún. Pé tí kábíyèsí ò bá wá bẹ̀ wọ́n, àwọn máa tú àṣírí. Wọ́n máa tú àṣírí yẹn. Pé wọ́n náà bí bẹ́tà wọ́n lè gbé pamọ́. Wọ́n ṣe gbá. Wọ́n fẹ́ yàmọ̀ wípé bàjẹ́ ènìyàn dáṣẹ́ Olúwa dúró. Wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ polówó àwọn mẹ́ta. Wọ́n ò fẹ́ polówó àwọn ọmọ yẹn. Ó yé kábíyèsí, ó yé Naomi. Bẹ̀tí wọ́n fẹ́ tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu. Tẹ́ bá rí ẹni jọ́ mẹ́ta, Naomi ti ń gbé oyún jáde sí i. Ó ti ń gbé oyún, àwọn oyún tó ti ní tẹ́lẹ̀ ó ti ń gbé jáde. Tẹ́ bá rí kámẹ́rà, wọ́n ti ń gbé oyún jáde. Ọlọ́run ló mọ ibi tó dì sí. Ọlọ́run ló mọ. Lọ́ba ní kábíyèsí wa ń sọ fún Maria pé kó go ahead. Ó ní àfi tó bá bẹ̀ òun. Gbogbo àṣírí kábíyèsí àti Naomi wọ́n máa tú jáde. Pé kò sí ibi tó ti bí bẹ́tà. Kábíyèsí wa ní ó yá kóun wá bẹ̀. Á yànga ẹnu ẹ̀. Ó yá kó bẹ̀rẹ̀ sí ní tú. Kíákíá bẹ̀rẹ̀ sí ní tú. Wọ́n ní ṣe ìwọ fẹ́ tọwọ́ bọ̀ wá lẹ́nu ká lè mọ bó ṣe ń lọ. Ká lè táṣìírí ara wa. Àṣírí wa láyéláyé. Ó wà láàrin èmi àti ìyàwó mi Queen Jewel náà ti ẹ̀ ń pè é. Nǹkan bẹ̀ o. Kíni kan àwọn báwo ni yẹn ṣe máa bí bẹ́tà kán máa announce. Báwo ni yẹn ṣe máa bí bẹ́tà kán máa ṣe kíni. Ní títí before káláyé tó dáyé. Naomi ò rí gbogbo anybody láàfin kó tó lóyún bẹ́tà. Ọlọ́run ẹ̀bùn ọ̀fẹ́ ni látọ̀dọ̀ Ọlọ́run. Kábíyèsí àti Naomi. À ń gbọ́ fìrìfìrì pọ́n sọ pé ọmọ yóò ń ṣe ọmọ tó máa pariwo lé lórí. Àwọn yìí olókìkí ọmọ ni. Àwọn yóò ń ṣe ẹni tí wọ́n máa advertise ẹ̀. Bí ṣe mọ̀ wípé Maria kò sí ìtó kan. Tó wáyé pé òun ló tiẹ̀ ní àwọn ọmọ yẹn. Kò sí ìtó kan. Ó ti mọ̀ wípé ọmọ yẹn òun fẹ́ fi ṣe business pẹ̀lú kábíyèsí ni. Tó bá òun kó televise ẹ̀ dé ọ̀run kó dé ayé. Kò sí ìtó kan. Because ìtó jẹ́ ẹ̀jẹ̀ èèyàn. Ìtó dẹ̀ ti kìlọ̀ fún èèyàn pé nǹkan tó jẹ́ pé ẹ̀jẹ̀ ara ẹ̀ ó máa protect ẹ̀ ni. Lórí Ọlọ́run ló fún ẹ. Wàá dẹ̀ máa protect ẹ̀ because kò ṣeé rà lọ́jà. Ẹ̀jẹ̀ tí Ọlọ́run dá sí èèyàn lára kò ṣeé rà lọ́jà. Gbogbo ohun tí Ọlọ́run fún èèyàn, ó fún èèyàn lọ́fẹ̀ẹ́. Kì í ṣe pé bóyá ẹ jẹ́ ká ṣe báṣubàṣu torí a máa ríra padà. Àwọn tí ó yí ọ̀rọ̀ Ọlọ́run yé òun ni Naomi àti kábíyèsí. Wọ́n náà fẹ́ kán tó àṣírí. Ṣẹ́yìn gbọ́ pé surrogacy ni Naomi fi bímọ ni. Naomi sọ pé òun fi inú ṣoyún òun fẹ̀yìn gbọ́mọ. Ẹ̀yin ò gbọ́ ńgbà tó ṣèjẹ́rìí. Tóun nìkan bí. Agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣẹ́rẹ́ ọ̀rọ̀ Naomi. Èmi máa ń bẹ̀rù Naomi bẹ̀ ṣe ń wò mí. Mo bẹ̀rù ẹ̀.
mo bẹ̀rù Ọlọ́run lára rẹ̀, kì í ṣe pé bóyá mo bẹ̀rù èèyàn ẹlẹ́ran ara ni, ṣùgbọ́n ẹ̀rù Ọlọ́run bà mí lára Naomi torí ó kárí ògo Ọlọ́run, ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ láti súnmọ́ Ọlọ́run. Ẹ̀yin mọ irú ìgbàgbọ́ tó gbà ní, ẹ̀yin mọ irú ìyanu tọ́lọ́run ṣe sí lára, pé kó máa sọ̀rọ̀ ìyanu, kó dẹ̀ máa ṣiṣẹ́ ìyanu. Kò sẹ́ni tó borí ẹ̀rí, mo lẹ ti rí ẹni tó borí Ọlọ́run. Ká má ṣe sọ pé ẹ̀yin counterfeit tẹ wà láàfin, ẹ̀yin lè borí Naomi, kò sẹ́ni tó lè borí ẹ̀. Ọmọ Ọlọ́run, gbogbo bó ṣe ń sá eré, wọ́n á sáré, wọ́n á crumble, wọ́n á tún yí padà. Àwọn ewúrẹ́ aláìgbọràn, wọ́n á tún sáré, wọ́n á tún yí sósì, wọ́n á tún crumble. Kí lẹ ti rí Ọlọ́run sí nínú ayé Naomi? Wọ́n ń ta fèlèfèlè, wọ́n fi pé bóyá wọ́n fi pé Naomi ló jẹ́ ẹran tó. So mo ní ẹ ti ṣì. Naomi tẹ̀ ń rí bẹ́ẹ̀ tí gbogbo yín ń ta fèlèfèlè, tẹ̀ ń wo aago Naomi tẹ̀ fi ń ṣiṣẹ́. Ìtó máa lọ ra ọmọ wá nítorí Naomi. Ìtó lọ gbé ọmọ tí ò ń ṣe ẹ̀jẹ̀ kábíyèsí tó gbé wá, tí kì í ṣe kábíyèsí lónìí. Àṣírí yín ti tú, àbùkù ti kàn yín. Ẹ jẹ́ ya tètè jáwọ́ nínú wàhálà tẹ́ kóra yín sí, kẹ́ má fi wàhálà para yín. Èwo tún ni kẹ́ tó á yà sí ọ̀nà Naomi pé ẹ fẹ́ tú àṣírí pé òun kọ́ ló bí ìbejì. Ẹ fi pé Naomi jẹ́ oníranù bíi tiyín. Ẹ̀yin tó jẹ́ pé ọkọ kan òkun kan ń bọ̀dù yín. Kí ni nǹkan tí Naomi fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí tí Ọlọ́run ti bless Naomi láti ilẹ̀? Kò sí nǹkan tí èèyàn ẹlẹ́ran ara lè ṣe sí Naomi tó máa jọ Naomi lójú. Gbogbo owó ẹ̀ tí kábíyèsí kò jọ Naomi lójú, ẹ̀yin ló jọ lójú. Naomi máa sọ fún yín pé ṣé rí gbogbo nǹkan tí ó wà nínú ayé yìí, ó máa sọ fún yín pé asán nínú asán, òfo nínú òfo. Torí ìjọba Ọlọ́run ni Naomi ń lépa àti òdodo Ọlọ́run. Kí ni àǹfààní, kí ni èrè Naomi láti sọ pé òun bí bẹ́tà? Àbí kí ni kábíyèsí máa sọ pé òun bí bẹ́tà? Even gan, ọmọ tó ń pè ní Tadéníkáwò, ó ju igba ọmọ lọ. Tadéníkáwò tí Ọlọ́run fún òun àti kábíyèsí lọ́fẹ̀lẹ̀, láì jàǹpátá, láì lọ sílé aláwo, láì lọ sílé oníṣègùn, láì ṣe làálàá. Ọlọ́run bùkún wọn ní ọmọ yẹn, ó bù wọn lọ́fẹ̀lẹ̀ lọ́lọ́run wò wọn ṣoṣoṣo tó gbé ọmọ yẹn fún wọn. Ó pa ọ̀tá lẹ́nu mọ́ pẹ̀lú wọ́n ṣe gbógun tì, wọ́n ṣe gbogbo ẹ̀ sí ní ààfin yẹn. Ọlọ́run ṣe nǹkan tó fẹ́ ṣe nínú ayé Naomi. Ọlọ́run ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run ṣe wọn àti kábíyèsí, Ọlọ́run ṣe nǹkan tó fẹ́ ṣe. Ẹ̀yin kàn fi tipátipá jẹ ayé nínú ààfin, tipátipá. Torí ẹni tí Ọlọ́run ò dùnnú tó ń lá ṣúgà tó ń lá oyin. Òun lọ̀rọ̀ yín, ẹ̀yin tẹ̀ ń jàǹpátá. Ẹ̀rẹ́ fẹ́ táṣìírí náà. Ṣá Naomi sọ fún mi pé òun mú àṣírí kan pamọ́ sí yín lọ́wọ́. Àbí kábíyèsí fi àṣírí òun àti ìyàwó ẹ̀ Naomi gbé yín lọ́wọ́. Ọlọ́run ló fi fún wọn. Tásìkò bá tó tán fẹ́ celebrate àwọn ọmọ yẹn. Ó dìgbà náà. Èmi ò sí ń bẹ̀ o ibi tí wọ́n ti ń dáná gbogbo àwọn irọ́ tẹ̀ fi pé bóyá kábíyèsí àti ìyàwó ẹ̀ pa wọ́n parọ́. Ọlọ́run ló yé. Naomi ò ní nǹkan kan ṣe pẹ̀lú pé kóun parọ́. Torí ó ti mọ̀ pé ẹni tó bá parọ́ ó wà nínú ewu ìdájọ́ Ọlọ́run. Kí lọmọ yẹn fẹ́ máa ṣe? Kí ló fẹ́ máa sọ pé òun parọ́? Kí ló fẹ́ gbà nú ẹ̀? Ẹ ti ṣì. Nǹkan tá a gbọ́, nǹkan tá a dẹ̀ mọ̀ ní pé Naomi ò lè parọ́. Wọ́n sọ pé wọ́n ti kìlọ̀ fún wọn. Àwọn ọmọ yẹn wọn ò gbọdọ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní celebrate ẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ celebrate àwọn nǹkan, ẹ máa continue máa celebrate. Olúkálùkù pẹ̀lú bó ṣe gbọ́ ohùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹ fẹ́ fi ikú wó oorun ni. Continue ṣe bẹ́ẹ̀ yẹn lè ṣàjọyọ̀. Àjọyọ̀ tẹ́ ẹ ṣe gbogbo àná la máa ṣàjọyọ̀. Kò sẹ́ni tọ́lọ́run fún ní ọmọ
ẹ̀bùn ọ̀fẹ́ ni ọmọ. So tọ́lọ́run bá fún wa ní ọmọ, à á ṣàjọyọ̀. But ẹ má jẹ́ kí a ṣe counterfeit àjọyọ̀. Ẹ ṣe counterfeit àjọyọ̀, ẹlẹ́yìí ṣe àjọyọ̀ ọmọ. Ẹni tó ní ọmọ ó ń doubt. Ẹni tí ó sọ tí tẹ́jọ́ ní ọmọ, ìyẹn yìí doubt pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ṣe nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ẹ má jẹ́ ká ṣe nǹkan tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ Naomi ni à ń sọ jàre. Wọ́n ní pé àwọn fẹ́ tá àṣírí. Pé kí làṣírí tí Naomi ní lọ́dọ̀ ẹ̀yin olórí? Ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Olúwa dúró. Wọ́n ní ṣe náà ń jẹ owó, pé owú jíjẹ ló fà á o. Wọ́n ní nǹkan tó bá wọn lẹ́nu ni kò sọ. Ìyẹn ò ní pé kí kábíyèsí máa tútùkùtù lẹ̀ fún ẹ̀yin. Torí àsìkò Ọlọ́run lójú. Ọlọ́run ló fún wọn ní àṣírí ẹ̀. Wọ́n dẹ̀ máa fulfill rẹ̀. Tó bá lásìkò bá tó, ojú ló máa rí. Gbogbo yín pátápátá rí sójú. Ojú á wá ti àwọn ọ̀tá. Ẹ̀yin èèyàn mi o, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi Olúwa wa. Amen.